W. Train. Transfer is available to the shuttle to Grand Central. Connection is available to the Port Authority bus terminal. This is Bami mukuro, wana sabe. Oh, Jésù Olúwa mi. Hello everyone. Metro Card has some time. You can tap, buy, phone, bank card, or on Sí alábàgbọ́mọ. Jésù Olúwa mi. Mi dúró dòkú. Ọ̀nà iye tí mo wà, iye rẹ̀. Mo dúpẹ́ o, iye rẹ̀. Mo dúpẹ́ o, iye rẹ̀. Mo dúpẹ́ o. Ọ̀nà iye tí mo wà yìí o, iye rẹ̀. Mo dúpẹ́ o, iye rẹ̀. Mo dúpẹ́ o, iye rẹ̀. Mo dúpẹ́ o, iye. Iye. Kí a jókòó. Iye ni mo wá wá dọ̀rẹ́ o bàbá. Iye iye. Iye. Iye o. Iye rẹ̀. Iye ni mo wá wá dọ̀rẹ́ o bàbá rere. Iye ni mo wá wá dọ̀rẹ́ o bàbá rere. Má ṣe jẹ́ Jésù ẹ̀ṣẹ̀ gbà lọ́wọ́ mi o. Bàbá fọwọ́ agbára rẹ̀ sí mi mú o bàbá. Ilé ìrìnà iye yìí títí dópin. Iye 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 o iye iye rẹ̀. Iye ni mo wá wá dọ̀rẹ́ o. Ọ̀nà tó rò ọ̀nà iye sọ bẹ́ẹ̀. Ọ̀nà tó rò ọ̀nà ó ní tóró ní ọ̀nà náà tó lọ sí ìjọba ó ní bíi làwọn tó rí tó bá rí òde rìn nínú ẹ̀ wọ́n tó ń yí ìlànà ẹ̀ṣẹ̀ ọ̀nà gbòòrò ló ń gbà yẹn o ọ̀nà yẹn ò dẹ̀ lè dé ìjọba ọ̀nà ọ̀run àpáàdé lọ ẹ̀ padà lẹ́yìn padà sọ́dọ̀ Jésù pọ̀ ọ̀nà ẹ̀ṣẹ̀ rí ayé ẹ̀ṣẹ̀ sílẹ̀ ọ̀nà tó rò ọ̀nà iye Jésù ló mú mi wá bẹ̀ ọ̀nà tó rò ọ̀nà iye Jésù ló mú mi wá bẹ̀ ọ̀nà tó rò ọ̀nà tó rò ọ̀nà iye ṣìbà ẹ̀ ọ̀nà tó rò ọ̀nà iye Jésù ló mú mi wá bẹ̀ ọ̀nà tó rò ọ̀nà iye Jésù ló mú mi wá bẹ̀ ọ̀nà tó rò ọ̀nà iye sọ pé Olúwa mo fi ayé mi fún ọ lẹ́nu Jésù lè mi ò fi ọkàn mi fún ọ mo gbé kí n kó máa fi ayé mi fún ọ ayé àti lọ́run ó sẹ́ni bí rẹ̀ ìwọ kú